Ẹ ṣe àkọsílẹ̀ èso kan tó bẹ̀rẹ̀ pẹ̀lú mí. Mango, ṣòfì. Àǹkárá ńkọ́? Irọ́ o. Àdàmọ̀dì òyìnbó. Bẹ́ẹ̀ ni, ẹ mọ̀ pé ọ̀rọ̀ àyálò ni. Láyé olúgbọ́n mo ké bọ́ọ̀rùn méje ọmọ àfẹ́lẹ́ láyà rẹ̀ sá mo ké bọ́ọ̀rùn mẹ́fà. Láyé mo ra kókò àrán. Yorùbá dùn lédè. Ẹ káàbọ̀ sí abala Yorùbá dùn lédè. Lórí ètò Yorùbá dùn lédè, àkọ́tọ́ àti àmì ohùn èdè Yorùbá ló jẹ wá lógún. A máa bẹ̀rẹ̀ ìbéèrè 10 lọ́wọ́ yín láti dán Yorùbá yín wò. Ẹwà tán. Bẹ́ẹ̀ ni, ẹ máa ṣe àkọsílẹ̀ rẹ̀ sí inú tákàdá tó wà lọ́wọ́ yín pẹ̀lú gègé ọwọ́ yín. Lákọ̀ọ́kọ́, ẹ bá wa sọ orúkọ yín àti nǹkan tẹ́ ẹ̀ ń ṣe fún àwọn aráalé. Jọkẹ́ Muyiwa lorúkọ tèmi, olùkọ́ nílé ẹ̀kọ́ gíga àti òṣèré sinimá àti eré orí ìtàgé. Ẹ ṣé máa. Ẹ bá wa ṣe àkọsílẹ̀ orúkọ yín, orúkọ Yorùbá yín pẹ̀lú àmì ohùn tí ó tọ́. Adéjọkẹ́ Rèmí. O ẹ àti ọ jọ ọ kẹ́. Re Adé Rèmí. Bẹ́ẹ̀ ni, ẹ máa kán ọmọ sí ọ àti ẹ. Ó dà bẹ́ẹ̀ ni. Ó yá, ẹ já wò, ẹ fi hàn fọ́nrán tó wà wájú yín. Bẹ́ẹ̀ ni, ẹ gbà. Ìbéèrè kejì. Kí ni Yorùbá ń pe ẹni tí ń wakọ̀? Awakọ̀ náà ni. Ẹ ṣe àkọsílẹ̀ rẹ̀ kẹ́ ẹ dẹ̀ fàmì sí lórí. Awakọ̀. Rèrèdò. Ẹ já wò. Rèrèdò awakọ̀, bẹ́ẹ̀ ni, ẹ gbà. Mo gbà. Bẹ́ẹ̀ ni. Ìbéèrè kẹta. Ẹ ṣe àkọsílẹ̀ ìlú 3 ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé kí n pè é àbí kí n kọ́? Ẹ kọ́, kẹ́ fàmì sí. Ọ̀yọ́, Ìṣẹ́yìn. Mélòó lẹ ní kí n kọ? 3. Àti Ìbàdàn, Ọ̀yọ́, Dòmí, Ìṣẹ́yìn, Dòmí, Ìbàdàn, Dò. Bẹ́ẹ̀ ni, ẹ gbà. Ìbéèrè kẹrin. Ẹ ṣe àkọsílẹ̀ èròjà 3 nínú ohun tí a fi ń ṣe epo pupa. Ká fi ń ṣe epo. Bẹ́ẹ̀ ni. Ẹyìn. Bẹ́ẹ̀ ni, ẹ kọ́. Ṣé mo tún mọ̀ ṣá? Ẹbu ṣáà la ti ń ṣe. Tí ò bá ṣẹ́bù àṣà ní ṣe po. Ṣé mo gbà? Nǹkan 3 nínú nǹkan tẹ́ ẹ mọ̀. Ẹyìn. Bá a ṣe process àwọn nǹkan 3 tá a nílò kó tó di pé epo di epo. Nǹkan máa ń lo ẹyìn. Ẹ jẹ́ fún yín nípa, a máa ń dáná sí nídìí náà. Iná. Mo gba ẹbú náà. Ẹ̀kọ́. Ẹyin ní kò dá yín lójú ni. Ẹbú. Màá wá fàmì sí àbí? Ẹyìn, rèdò, iná, rèmí, ẹbú, rere. Bẹ́ẹ̀ ni, ẹ gbà. Ìbéèrè 5.
ẹ ṣe àkọsílẹ̀ ohun tí Yorùbá ń pè January, oṣù January. Kí ni Yorùbá ń pè? Ẹ ṣàkọsílẹ̀. Ṣẹẹrẹ. Réréré. Bẹ́ẹ̀ ni, ẹ kọ́ mọ sí ṣíyín náà nídìí. Òótọ́ ṣáàtì ẹ̀. Ṣẹẹrẹ. Bẹ́ẹ̀ ni, ẹ gbà á. Ìbéèrè kẹfà. Kí ni orúkọ ọmọ tí a bí tẹ̀lé Ìdòwú? Ìyẹn kéré. Àlàbá ni. Àlàbádòdòmí. Ẹ já wò tẹ́ bá ti kọ́ tán. Bẹ́ẹ̀ ni, ẹ gbà á. Mo gbọ́ Yorùbá o. Ìbéèrè keje. Ẹ ṣe àkọsílẹ̀ èso kan tó bẹ̀rẹ̀ pẹ̀lú mí. Máńgò. Ẹ kọ́ bí Yorùbá ṣe ń pè é. Máńgò náà ni. Ó kà mí. Ṣó dá yín lójú pé máńgò ni? Èmi ò rántí. Mọ́ngòrò. Àdàmọ̀dì òyìnbó. Bẹ́ẹ̀ ni, ẹ mọ̀ pé ọ̀rọ̀ àyálò ni. Mọ́ngòrò. Ṣé kí n kọ́ àbí mo ti yẹn ti lọ? Ẹ kọ́. Mọ́ngòrò. Ní dòdò. Bẹ́ẹ̀ ni, ẹ gbà. Ìbéèrè kẹjọ. Oríṣiríṣi aṣọ ló wà. Ẹ ṣe àkọsílẹ̀ aṣọ méjì tí ìran Yorùbá ń wọ̀. Kì í ṣe sítáì o, àwọn aṣọ. Aṣọ. Bẹ́ẹ̀ ni. Aṣọ òfì. Aṣọ òfì. Àǹkárá ńkọ́? Irọ́ o. Léèsì. Àwọn ìgbàlódé lẹ̀ ń sọ. Aṣọ òfì àbí? Ẹ̀wẹ̀ òfì lọ. Ẹ̀tù. Ẹ mọ orin kan láyé olúgbọ́n mo dábò lù méje. Àwọn aṣọ wà bẹ́ẹ̀. Láyé olúgbọ́n mo gé bòrùn méje ẹ ò máa fi mí lórí. Láyé àrẹ̀sà mo gé bòrùn mẹ́fà máa fi mí lórí. Láyé èkìrí kan mo ra kókò. Àrán. Dòmí. Dòdò. Aṣọ òfì. Bẹ́ẹ̀ ni. Aṣọ ṣíyìn àti ọyìn ẹ kàn mọ́ sí. Aṣọ. Okay. Bẹ́ẹ̀ ni, ẹ gbà. Ìbéèrè kẹsàn-án. Ẹ fi àmì sí orí ọ̀rọ̀ yìí. Dòdò. Ṣé dòdò ní jíjẹ àbí dòdò fún ẹ? Dòdò. Dòdò àmì. Ẹ fàmì sí lórí. Dòdò. Ẹ já o. Bẹ́ẹ̀ ni. Ẹ gbà. Ìbéèrè kẹwàá. Ìbéèrè tó kẹ́yìn. Ẹ ṣe àkọsílẹ̀ oúnjẹ tí ẹ fẹ́ràn jù pẹ̀lú àmì ohùn tó tọ́. Dòdò àti ìrẹsì. Dòrédò. Bẹ́ẹ̀ ni, ẹ gbà. Èmi náà try. Ẹ ṣé tí ẹ wá sí orí ètò Yorùbáhood Lédè. A sì rò pé ẹ rí nǹkan tàbí méjì kọ́ lórí ètò yìí. Mo kọ́ nǹkan kan. Bẹ́ẹ̀. Mo kọ́ nípa ti aṣọ yẹn. Àwa ti rò pé ká ní ìborùn léèsì kọ̀ọ̀kan ṣùgbọ́n sányán, àrán, òfì ẹ̀kọ́ ni.
ẹ ṣe máa torí kí èdè Yorùbá kó má bàa parun. Ó dà bẹ́ẹ̀. náà ló jẹ́ kí a gbé ètò yìí kalẹ̀. Inú wa sì dùn pé ẹ wá sí orí ètò yìí. Ó dà bẹ́ẹ̀. Ẹ ṣe gan ni mà. Èdè wa túbọ̀ máa gbèrú sí o. Àṣẹ. Orúkọ tèmi ni Jọkẹ́ Muyiwa. Agodo Yorùbádùn Lédè ní Oyinmomo TV ni mo wà. Ẹ jọ̀ọ́ máa bá wa wò ní YouTube. Yorùbá dùn lédè.